ojúmọ́ mi ò móríire ojúmọ́ mi ò móríire ojúmọ́ mi láyọ̀ o ojúmọ́ mi ò móríire ọ̀yẹ́ là pérégedé ọ̀yẹ́ là pérégedé ojú ayọ̀ ló mọ̀ wá o ọ̀yẹ́ là pérégedé bójúmọ́ bá ti mọ́ ọ̀yẹ́ àlà ọ̀yẹ́ owó ọ̀yẹ́ ọlá ọ̀yẹ́ ọrọ̀ ọ̀yẹ́ ọmọ tuntun ọ̀yẹ́ ìgbéga ọ̀yẹ́ àṣeyọrí náà lọ́là délé wa a nígbàgbọ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe là délé yín orí ètò méjì kọ́ lẹ já sí ojú abẹ pẹ̀lú Akandọ̀rọ̀ Awíkonko àti Olútáyọ̀ Fáṣínà lóko tí wọn ò jẹ́ ò ń ipa kọ̀ mí dà. èèyàn gbọ́dọ̀ pákó ẹ̀dá. a máa ṣe é ṣe. èèyàn lè pákó ẹ̀dá. ayé lè padà. èèyàn gan lè pákó ẹ̀dá bí ọba dá. lónìí bí ìṣe wa a kó wa lóríṣiríṣi àwọn ilé tí ó ṣàǹfààní fún yín tí ó ṣàǹfààní fún èmi tí ó ṣàǹfààní fún gbogbo wa àwọn ilé tí ó táwùjọ ṣe ilé tó pè wá sájọ tó nírònú nínú àwọn ìròyìn tó jáde lónìí tàbí tó jáde tẹ́lẹ̀ ṣùgbọ́n tá a rí ní tọ́tọ́ tó sì yẹ láti pẹ̀ kẹ́lù òun náà ní bẹ́ńlẹ̀ láì lo àmì fàágùn láì dènà pẹnu láì wá òpó kiri ilé olóró níbi tí mo fẹ́ ká ti bẹ̀rẹ̀ lónìí òun náà ní ti fọ́nrán kan tí ń jà rìnrìn tá a lè sọ pé ó lọ fáà lórí ìtàkùn ayélujára ní ti fọ́nrán táwọn ọmọ ilé ẹ̀kọ́ girama tí wọ́n mú igi funfun ajísunkún ọ̀nà wọn ò mú igi funfun ajísunkún ọ̀nà nìkan kùkúyè sìgá ńlá ni wọ́n mú nínú fọ́nrán tó jáde ọ̀hún arákùnrin tó sọ̀rọ̀ ó dárúkọ iléèwé ọ̀hún ó dẹ̀ jẹ́ kó yé wa pé Èjìgbò ló wà kì í ṣe Èjìgbò tìpínlẹ̀ Ọ̀ṣun o Èjìgbò tìpínlẹ̀ Èkó ló wà ṣùgbọ́n torí àìrí ìdánilójú bó tiẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ti jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ iléèwé ni pé Èjìgbò ní iléèwé ọ̀hún wà lóòótọ́ ṣùgbọ́n kò sí ní tó ní ká dárúkọ iléèwé ọ̀hún torí pé àwọn kọ́ ló ní káwọn ọmọ yìí máa mú tí wọ́n mú kọ́ ló ní kí wọ́n máa ṣe tí wọ́n ń ṣe àjọ tó nírònú ló pe àwa tá a jẹ́ òbí àwọn tó jẹ́ olùkọ́ pàápàá jùlọ àwọn ọmọ wa lóde òní àjọ tó nírònú ló pè wá sí àkọ́kọ́ àwọn èèyàn rò wípé àsìkò yìí ni irú ìwà bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn tó jù wá lọ tàbí àwa tá a wà báyìí a lè sọ wípé kì í ṣe ìsìn ló bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ látayébáyé báwa gan ṣe bá láyé nìyẹn òye tó yé mi ò ní pé láti ilé ẹ̀kọ́ girama ni ìwà tí gbogbo wa ń hù lónìí ló ti bẹ̀rẹ̀ àlè obìnrin káàkiri ni àmúgi funfun ajísunkún náà àdì ọ̀mùtí àti ilé ẹ̀kọ́ girama ló ti ń bẹ̀rẹ̀ kí ni ojú ìwòye yín sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí. bẹ́ẹ̀ ni mo kéèyàn ara lé àtẹ̀yìn lólùgbọ́ ìkànnì Awíkonko iléeṣẹ́ móhùnmáwòrán Awíkonko kò sí bá ṣe péré ajátà ni péré kòkò tá a fi ṣe é bá a tiẹ̀ ní pé ká máa fi orúkọ iléèwé ọ̀hún léde ṣùgbọ́n ọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀hẹ̀ tàbí jọ̀ọ́jẹ̀tẹ̀ tíléèwé ọ̀hún bá fi mú ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti ìkóra ẹni níjàánu discipline yóò ṣokùnfà bí àwọn akẹ́kọ̀ọ́ wọn ṣe máa hùwà iléèwé mi ìbọ̀yọ̀rọ̀ owó nìkan ni wọ́n bá ló mú láyà wọn àwọn bá sá ti gbowó ilé tó kù ara lé ayé tí ni torí pé oró ẹ̀wà kan tó bá ti fẹ́ máa jẹrà tẹ́ ẹ bá filẹ̀ sáàrin ẹ̀wà tó kù gbogbo ẹ̀wà tó kù yẹn díẹ̀díẹ̀ gbogbo wọn bàjẹ́ tán ẹ̀wà kan ní ọ̀kọ̀ọ̀kọ̀ ní kòkòrò kò sí kí iléèwé ọmọ ti sàdá yẹn kí wọ́n ti sàdá mọ́ ọmọ àkọ́kọ́ tó ti ní akùdé bóyá lẹ́kọ̀ọ́ láti lé wá ní o bóyá àwòkọ́ṣe àwọn èèyàn rẹ̀ lé ní o bóyá hùwàsí ẹ̀ nínú kíláàsì ni wọ́n ti fi mọ̀ tí wọ́n bá kọ̀ láti yọ kàńdánù rẹ̀ sí ọ̀ndánù wọ́n yọ bí ẹyọ jìgá àlàbọ̀ wọn padà dẹ̀wù yóò di pé kíní yóò di tọrọ fún kálí iná wà gorí ilé yóò fẹ́jú tótótó eléyìí ló fi kan léèwé ṣùgbọ́n ní pé àwọn ọmọ léèwé girama torí pé iléèwé ọ̀nà ìfìlédè pé àwọn akẹ́kọ̀ọ́ wọn ti ṣèdánwò àṣekágbá ti jáde kó lé ẹ̀kọ́ wọn. ó lè já yẹyẹ àṣekágbá náà ní wá fi ayọ̀ yọ̀ bàtà fẹ́yìn. n tí mo sábà ṣàkíyèsí ni pé ọmọ tó dáa ní ti bàbẹ́ ẹ̀ ètí ò bá dáa ìyá rẹ̀ lónìí o. lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ bá mú fún ẹgbẹ́ òkùnkùn iléèwé ó sọ pé wọ́n ti rọ́ sí àti lè kú iléèwé ti pẹ́ tíkẹ́ẹ̀tì ẹ̀ bí wọ́n ti lè tẹ́lẹ̀ wọ́n sáré ṣètò rẹ̀ wọ́n sáré ṣètò rẹ̀ wọ́n ṣètò lílé ọ̀. so
ilé ni ò lè jẹ́ ká gbà wípé lóòótọ́ àwọn ọmọ ti jáde tàbí mo ti jáde wọ́n lè má ti jáde oníkùn lọ́mọ̀ká àjẹun ló mọ̀wọ́ ẹ̀ pọ́nlá ẹni tó ṣe fídíò yìí tó jẹ́ kí gbogbo wa orí jẹ́ kó yé wa wípé inú hostel wọn náà ti ń ṣe. níbi yàrá àbùsùn. ṣùgbọ́n wọ́n ní wọ́n ti jáde tí wọ́n bá jáde bò ní wọ́n ṣe kí láwọn kó jọ níye yẹn síbi tí wọ́n kóra wọn jọ sí. ṣe ní ń pààrọ̀ gbó bí ẹ ń pààrọ̀ ife omi. bẹ́ẹ̀ni. bí ẹni pé yẹn ń gba omi ẹsẹ̀ mu lẹ́yìn àbá. yẹn ń gba ọtí mu. ní ń gbẹ́sẹ̀ sí mu ní ẹ ṣe ń gbé igbó pàdé ara. ọ̀rẹ́ ọmọ pé báwọn tó mú gbó ṣe máa ń múnà nìyẹn. bẹ́ẹ̀ni bọ́n ṣe máa ń gbà lọ́wọ́ ara wọn. ọ̀tọ̀lẹ́ tí ó fọ́n náà sí tó bá ti fa gẹ̀ẹ́ kan tó bá ti fa fèrè kan yóò fẹ́ lómi tó fa kan òun náà fi fẹ́ lómi. bẹ́ẹ̀ ni èèyàn gbọ́dọ̀ fi ọ̀rọ̀ gbóhùn mu kó èsì àwòkọ́ṣe kò ṣeé fi dá nǹkó o torí pé orí tá a gbé sórí yàtọ̀ sí pé ó tóbi kẹ̀ǹtìkẹ̀ǹtì ó yàtọ̀ síra wọn o orí mi ò jù kólóbó báyìí lọ ti ń bẹ nú ẹ ọkọjà kíso o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìṣàwòkọ́ṣe torí pé lórí kólóbó ló mu gbó torí gbówó náà mu orí olúwa ilé ti pàṣẹ bẹ́ẹ̀ dàrú. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn akẹ́kọ̀ọ́ ń ṣe tàbí tá à ń dàgbà ṣe ẹgbẹ́ kíkó ló fa púpọ̀ náà. ẹgbẹ́ kíkó ni. ọ̀rẹ́ mi fẹ́ràn obìnrin ọ̀rẹ́ mi fẹ́ràn ọtí mímu ẹsẹ̀ jẹ́ ń tọ̀wò náà bò ní ṣe máa ń rí lẹ́nu. ẹlòmíì bí ọ̀fẹ́ tọ̀wò gan wọ́n tì í bẹ́ẹ̀. àwọn yẹn ni ó gbé kí ló dé wo báwa mutí ni. kí ni wo ẹ̀rù ń bọ̀ ni. ìgbà tó bá dín bẹ́ẹ̀ fún ìwọ náà tẹ̀sẹ̀ o. yóò jẹ́ kó gbọ́n sásá bí èṣù ṣe fi èso tan baba ńlá wa bẹ́ẹ̀ ni wọ́n máa fi gbó tanra wọn. ṣe la parọ́ mí èbùsùn jẹ àwọn tó fẹ́ fi gbó lọ akẹgbẹ́ wọn wọ́n sọ adùn tí ń bẹ́ẹ̀ wọ́n ní sórí ibú tó rọ̀ mọ́ nga máa ń fáwọn ní ìṣírí máa ń fáwọn ní inspiration àtò bá mú báyìí wàá rí nǹkan clearly wàá farabalẹ̀ láti think wọ́n mọ̀ wípé ntọ́pọlọ táyé gbé ọpọlọ káyìndé ògbé. now lóòótọ́ ni ilé ẹ̀kọ́ ìsọ wípé àwọn akẹ́kọ̀ọ́ òun ti jáde kó nílé ìwé àwọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá yìí sọ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó SP Abímbọ́lá Adébísí bóyá sọ́nù ọ̀rọ̀ rẹ̀ ó ní the commissioner of police has directed the SCID to take over the case for a comprehensive investigation. The principal, who is also the proprietor of the school, was invited, and he clarified that the students in the viral video has already graduated. Nonetheless, the school is cooperating fully with investigation to ensure that the circumstances surrounding this incident are properly addressed. Tán bá fẹ́ address it properly. So far tó jẹ́ pé iléèwé yẹn náà ti jáde. Wọ́n rí fídíò yẹn wọ́n dẹ̀ dojú àwọn ọmọ yẹn mọ̀. The best thing is to go and arrest them. Kí wọ́n he gbogbo wọn, tán bá he gbogbo wọn, bóyá máa lọ cancel wọn ni. Cancel ni wọ́n gbọ́dọ̀ fi ẹ̀wọ̀n wọn mú. Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀dàrú pátápátá. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi ìyà jẹ wọ́n. Wọ́n dán lẹ́kọ̀ọ́ cancel wọn. Ọ̀nà tẹ́ ń tó ojúpò rẹ̀ ibi tí eyín rẹ̀ lè. Bẹ́ẹ̀ni. Ibi tẹ́ jà sí ibi ó léwu jọjọ ni. Kò sẹ́ni tí mo gbó tó fi gbogbo bàyá rẹ̀ parí dáadáa. Yálà kó dọ̀mùtí yálà kó káyé ó bàjẹ́ kẹ́dùn ẹ̀ ó bàjẹ́ tàbí ó di oníjàgídíjàgan tàbí ó di jàgídíjàgan. Ìtọ́rẹ́ ẹni tó bá ti mú kò ní òye tó tọ́mọ́ ìrònú ẹ̀ ó ti kú òní tayé bí wọn bá ṣiṣẹ́ apààyàn wọn ṣe onísùmọ̀mí wọn ṣe olè jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan yìí ń ló fi yẹ kí wọ́n sà wọ́n lọ́kọ̀ọ̀kan kí wọ́n kó wọn lọ ságọ̀ ọlọ́pàá káwọn ọlọ́pàá wá mú wọn lọ sí yàrá kan kí wọ́n wá bá wọn sọ̀rọ̀ kí wọ́n dá wọn lẹ́kọ̀ọ́ kí wọ́n kì wọ́n nílọ̀ kí wọ́n wá sọ pé àwọn fi wọ́n sọ̀ndà surveillance pé à ń wo gbogbo yín o. sẹ́rí gbogbo ìwà àbàjẹ́ tí ń bẹ léèwé gíga tá a ní pé ń bẹ̀rẹ̀ ìgbésí ayé ọmọnìyàn irú ìpele bẹ́ẹ̀ ni ti máa bẹ̀rẹ̀ àwọn iléèwé mi iléèwé tí ń bẹ ní Èjìgbò lẹ́kọ̀ọ́ yìí tá a dàkọ̀ iléèwé ọ̀hún àdámọ̀ ti ẹnìkan máa kẹ́kọ̀ọ́ rẹ̀ ọmọ àmúgbó àwọn iléèwé mi ń bẹ tó yẹ pé owó nàbì làwọn ọmọ iléèwé wọn máa ṣe ní tí ó jì orí bẹ́ẹ̀ ni pé ẹni ọjọ́ igi láńgọ́ tó jẹ́ sin iwájú táwọn ikú ọmọ wò sáré bó bá yẹ pé wò nàbì lọ bá jẹ́ pé ẹ̀bùn àbùdá tiẹ̀. òun náà ni ó mọ introduce sáwọn tó kù. bẹ́ẹ̀ni ni owó nàbì ọba dìran mọ́ bí náà yẹ. ìgbésẹ̀ tó dáa jù téyì tí ó jẹ́ ìgbésẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó yìí ó dáa ṣùgbọ́n ètò bá dáa jù ń bẹ̀ ní kí àwọn oníléèwé àwọn alákòóso àwọn principal àwọn tí wọ́n mójútó ibùdó táwọn akẹ́kọ̀ọ́ ń sùn àwọn hostel manager gbogbo àwọn ìgbésẹ̀ ẹni gbọ́dọ̀ bójútó ẹni bá di ṣàkíyèsí tí wọ́n rí pé wà bàjẹ́ ti gògò lára rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá gbìyànjú àti tún rọ bí ẹran rọgbá tí ó bá ṣe é rọ tí ò ṣe é tún tí ò ṣe é kákò síbi tó dáa kí wọ́n yọ bí ẹni yọ jìgá eléyìí mú àdínkù dé bá ìwà ìtọ́ láwọn iléèwé gíga wa
a lè fàfẹ́ kú ìwà àbàjẹ́ o níléèwé gíga o torí pé ibẹ̀ náà ni formation level. kò sábà síbi iléèwé ọ̀hún ṣe dáa tó kódà kó jẹ́ iléèwé ẹ̀sìn bẹ́ẹ̀ni ìbàjẹ́ tẹlẹ́sìn kírísítẹ́nì o tàbí tẹlẹ́sìn ìsìlámù gbogbo wọn náà ni wọ́n ní àwọn ọmọ tó burú àwọn ọmọ tí ó ṣàìdá láti bẹ̀. nípa ti àwọn hostel manager yẹn ó ní mo fẹ́ sọ gbólóhùn kan tàbí méjì lé lórí ìdí ni pé ìwà jẹ́bánu ti bà gbogbo nǹkan jẹ́ nílẹ̀ yìí ǹjẹ́ mọ̀ pé hostel manager mi lè bá wọn ra gbó wá hostel manager mi lè bá wọn ra sìgá wá hostel manager mi lè bá wọn rọtí wá torí pé àwọn ọmọ tó wà losted ó ṣeé ṣe kárí ẹni tó lówó lọ́nà àwọn òbí wọn nígbà tó tán ẹ̀ tó jẹ́ léèwé àdáni àwọn náà máa ń fún hostel manager lówó èèlò ni hostel manager ń gbà lóṣù calculation tiẹ̀ náà nìyẹn tí ó fi di ẹni tó ń jíṣẹ́ fún wọn tí ó fi dẹni tí ń bá wọn sọ àwọn olùkọ́ gan tán bá ń bọ̀ gbọ́kùn wọn ni wọ́n máa gbé lọ fọ́kùn. bẹ́ẹ̀ ni so ló jẹ́ kí n sọ wípé ìbá àjẹléèwé aládàáni àbí àjẹléèwé tó jẹ́ tẹlẹ́sìn àlefẹ́ kù mo ṣàkíyèsí ilé ẹ̀kọ́ gíga kan nígbà kan ká forúkọ bò wọ́n láṣìírí ilé ẹ̀kọ́ gíga tẹ̀sìn ni ẹ̀sìn kìrìsìtẹ́nì ni àwọn ọmọ tó yọ ọmọ burúkú mẹ́mbẹ̀ tí wọ́n bá fẹ́ jáde wọ́n máa fáwọn security lówó tí wọ́n bá fẹ́ lọ solóṣù ọmọ olówó ni wọ́n o bò tí wọ́n bá fẹ́ lọ rí ọ̀rẹ́kùnrin nǹkan tí wọ́n bá fẹ́ jáde bẹ́ẹ̀ wọ́n á fáwọn security lówó àwọn security míì ń gbé wọn fo fẹ́ǹsì tó yẹ pé àwọn ní ọmọbìnrin tó yẹ pé kò lè dá fo fẹ́ǹsì wọ́n lè tẹ̀yìn wọn lẹ̀ kí wọ́n fi gùn wọ́n àwọn gangan lè tì ń dì í kó gun fẹ́ǹsì tí bá sì ti ń bọ̀ náà ó ti ní tí ó fi ti sẹ̀ tí ó fi gbàbẹ̀ wọlé so gbogbo àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí nǹkan tí iléeṣẹ́ ọlọ́pàá sọ wọ́n ní the command calls on all secondary school authorities both public and private secondary school nìkan kọ́ o àti private school àti tertiary institution private as well as parents and guardians to take proactive steps in properly supervising and guiding their children and wards to the best of my understanding. bẹ́ẹ̀ni ojúṣe gbogbo tìkẹ́rẹ́tìkẹ́rẹ́ ni bẹ́ẹ̀ni àtòbí o àti ilé ẹ̀kọ́ àtàwọn olùkọ́ bẹ́ẹ̀ni torí pé púpọ̀ náà àwọn ọmọ tó yọ ọmọ burúkú yìí ni wọ́n ti ní traces ẹ̀ lára láti lé wọn wá láti lé àwọn òbí mọ̀ tàbí àwọn òbí ń kíyèsí lóòótọ́ kò sọ ọmọ secondary school tí ó gbé sìgá dání níwájú ìyá tàbí bàbá ẹ̀ kò sọ ọmọ secondary school tí ó sọ pé mo ń lọ sọ́dọ̀ mo fẹ́ so lóṣù lọ kò sí nínú wọn ṣùgbọ́n àwọn òbí ọmọ kẹfín ó lè jàgbọ́ ọmọ ṣe lójú fìrí. bẹ́ẹ̀ ni àwọn ibi táwọn òbí ò sì ti kẹfín tàbí ilé ìwé kẹfín tàbí ibi tí wọ́n tiẹ̀ ti kẹfín tí wọ́n mọ̀ pé àwọn kẹfín tí wọ́n gbà ń ní pé ọmọ tó wà nílé ilé ẹ̀kọ́ secondary school tó wà nílé ìwé girama tí ń lo fóònù 300,000 500,000. tágbára òbí ò sì ká lára rẹ̀ tágbára òbí ò sì ká ó yẹ kí wọ́n mọ̀ pé ọ̀nà kan wà tó fi ń gbà á rówó ọ̀nà wo sí àtọpinpin ẹ̀ ó dàbí ẹni pé àwọn òbí ò fi gbogbo ara tọpinpin irú nǹkan báyìí. wọn tọpinpin mọ́. gẹ́gẹ́ bí nǹkan tá à ń gbìyànjú àti sọ ó ní wípé àtòbí àtàlágbàtọ́ àti iléèwé ni wọ́n nípa tó pọ̀ láti kó lórí ìṣẹ̀lẹ̀ yìí ọmọ wa ò ní dọmọ burúkú. àṣẹ Olódùmarè. kóbi ò tó jèrè ọmọ iṣẹ́ ńlá lòbí ó ṣe o. tí iléèwé bá wá fi kùnà tóbi bá kùnà àwùjọ ní ọ̀padà jìyà rẹ̀. bẹ́ẹ̀ni. torí ọmọ bẹ́ẹ̀ àwọn ni wọ́n padà di àwọn kò ṣeé mú àwọn àrísáná sí àwùjọ táwùjọ ọ̀hún yóò sì gbóná jẹjẹrẹ. lágbára Ọlọ́run ó kàn jẹ́ pé ìgbà tí àwọn nǹkan bẹ́ẹ̀ bá tó jẹ jáde ńlá àwọn èèyàn ló tó máa ń tara. bẹ́ẹ̀ni. ńlá àwọn òbí ò tó tara làwọn olùkọ́ ò tó tara níjọba ò tó tara. yóò sì ti bọ́ wórí. yóò ti bọ́ wórí. ntí jọ tílé pọ́sẹ̀ ọlọ́pàá ń sọ ni pé the police will not tolerate negligence on the part of school authorities. Every stakeholder has a responsibility to instill the importance of good behaviour, moral values, and social discipline in young people. Lóòótọ́ bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọmọ tó yọ ọmọ burúkú yìí àwọn òbí ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ rere. Bẹ́ẹ̀ni. Wọ́n fọ̀nà wọn mọ́ Ọlọ́run. Ẹgbẹ́kẹgbẹ́ ló padà sí ẹ̀ lọ́nà. Ẹgbẹ́kẹgbẹ́ lọ tàbí kíní ewu mi bó ló ṣe ń rí ló padà sí ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́nà. Ní kúkúrú èdè ó ní wípé ó lé ní lọ́wọ́ àlejò dé ẹrù. ó dé ẹrù. bàbá bẹ̀ràn wí ká bẹ̀ràn wí à ń sọ̀rọ̀ nípa ilé ẹ̀kọ́ à ń sọ̀rọ̀ nípa tàwọn òbí àwọn ọmọ gangan ńkọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ làwọn ọmọ náà lójúṣe tiwọn o torí pé tó ọmọ bá wo sàkún rẹ̀ èèyàn máa wo àwòkọ́ṣe àwọn èèyàn láyìíká rẹ̀ ni láì jẹ́ pé èèyàn bá rí nǹkan kan tí ń wò èèyàn láfojúsùn. bẹ́ẹ̀ni èèyàn nílépa. èèyàn nílépa èèyàn ò ní ẹnìkan tí ó pé ó wù mí kí n dàbí ẹni. ẹ jẹ́ kí àwọn ọ̀dọ́ kí wọ́n máa rí àwọn èèyàn rẹ̀ wò gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fẹ́ wà kọ́sẹ̀ rẹ̀. ní pápá jùlọ ká wo ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká àkọọ́lẹ̀ jẹ́ àmọ̀ pé kìí ṣe ẹ̀kan péré tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká
tó lọ rè ṣèdánwò àṣejáde iléèwé girama náà lò ní gbogbo ìdánwò rẹ̀ ó tún ṣe a sì wá pé torí ilé ìpè gbogbo ọmọ gbọ́dọ̀ máa tún ṣe o ṣùgbọ́n wọ́n máa tọ́ ọba ìjà kulẹ̀ mọ́jọ jẹ́ pé gbóhùn mu ló fi wá máa tura rẹ̀ nú rí dájú pé ìpèníjà ni tí ò tó nǹkan kan tá a bá ní gbàgbé nílùú Èjìgbò tìpínlẹ̀ Ọ̀ṣun náà lakẹ́kọ̀ọ́ kan léèwé fásitì nípínlẹ̀ yìí lọ́rọ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí pé ó jákulẹ̀ nígbà kejì níbi ìdánwò àwọn onímọ̀ ṣègùn òyìnbó ó dà pé apò ògùn ni pharmacist ìdánwò kan wà tí wọ́n ń ṣe nípele kejì àbí ìpele kẹta àwọn òbí rẹ̀ náà onímọ̀ ṣègùn òyìnbó ni wọ́n bóyá àwọn ni fún láyé òkè o bóyá àwọn gangan ló rò pé ẹ̀ẹ́kejì rèé kákẹ́kọ̀ọ́ lára Wọlé Ṣóyínká yìí lórílẹ̀‐èdè àgbáláyé níbi tí wọ́n ti máa ń sọ èdè èbó àti àkọọ́lẹ̀ rẹ̀ ìwé onítàn àti àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú fífi gègé dára igi bí eegun bí eyín ọ̀sọ̀ wọn nínú agbárí ẹ sì wo bí ó ti bẹ̀rẹ̀ ìjákulẹ̀ ti wà ń bẹ̀ eléyìí ló yẹ ká máa rọ àwọn ọ̀dọ́ ẹ máa ní àfojúsùn o ẹ sì má jẹ́ kí ìmukúmu ìgbé ayé tí ò fògo fara yín gan débi pé Elédùà àtọ̀dá yín tàbí ọkọ̀ ìdílé yín kájáwọ́ pò ń bẹ̀ eléyìí yóò jẹ́ kó wíwájú rẹ̀ kó wà fún wa. lágbára Ọlọ́run irú akẹ́kọ̀ọ́ tí ó gbẹ̀mí ara ẹ̀ yẹn ó ṣeéṣe kó jẹ́ pé àwọn òbí ni wọ́n ń fún lọ́rùn iṣẹ́ tá à ń ṣe lọ gbọ́dọ̀ ṣe tàbí iṣẹ́ tá à ń ṣe lọ ó ṣe kùnà báyìí nígbà táwọn ọ̀jọ̀gbọ́n ní downfall of a man is not the end of his life akitiyan ní máa ń jẹ́ kó níyànjú kó ṣàṣeyọrí ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká yìí ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa bó tiẹ̀ jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà n tí Wọlé Ṣóyínká àti púpọ̀ nínú wa ṣe tó fi jẹ́ pé àtàbá kùnà níbì kan ànígbàgbọ́ pé àtúnramú ìjẹkùn lọ́yẹ kọ́dà á dẹ̀ tún akitiyan wa ṣe á kàwé wa dáadáa á bójútó nǹkan tá a fẹ́ ṣe dáadáa kálíbà àrímúlẹ̀ kejì òye yé wa pé lẹ́yìn ìdánwò àkọ́kọ́ ńlọ́pọ̀lọpọ̀ ọmọ túbọ̀ yọ ọmọ burúkú sí bẹ́ẹ̀ ló sì yẹ kó wá yọ ọmọ rí sí. bẹ́ẹ̀ ni torí pé lẹ́yìn ìdánwò àkọ́kọ́ ẹlòmíì kò láǹfààní àti padà sílé ìwé mọ́ ẹlòmíì ò láǹfààní àti tó ń dánwò ṣe mọ́ lọ́pọ̀lọpọ̀ gbà tán bá ṣèdánwò àṣejáde tá a mọ̀ sí WAEC láti wọlé ẹ̀kọ́ gíga àwọn tí wọ́n máa ń yege dáadáa débi tí wọ́n ní òṣùwọ̀n tó kún tó láti wọlé ẹ̀kọ́ gíga wọn yìí sábà pọ̀ níye ju àwọn tí kò láǹfààní lọ àwọn tó kùnà ló máa ń pọ̀ jù àwọn tó wá kùnà tó pọ̀ jù yẹn ìgbésẹ̀ wọn lẹ́yìn kíkùnà yẹn ni ó máa ṣòdiwọ̀n lé ayé wọn àwọn kan gbà wípé àwọn ti kùnà pátápátá nìyẹn kò sọ́nà àbáyọ mọ́ àwọn kan díẹ̀ lára wọn yóò gbà wípé àtúnramú ni jẹ́ n tún lọ tún ṣe tàbí kí n tún ṣe míì tó ń bọ̀ kí wọ́n pa méjèèjì papọ̀ tàbí kí n wá ọ̀nà bòmíì tí wọ́n tọ̀. ẹlòmíì sì ni yóò ti lọ mú sí àgbẹ̀ lọ́kọ̀ọ́kọ́dọ̀ ìmí ó ti lọ wáṣẹ́ tí yọ kọ́ ìmí ọkàn máa dùn gbòòrò gbọ́ngbọ́n náà ni yọkàn máa yí gbòòrò káàkiri ni irú wọn ló jẹ́ pé n tí wọ́n máa ń padà yọrí ẹ̀ sí ó máa ń mú àkùdé dání gbogbo nǹkan tá à ń gbìyànjú àti sọ náà ni wípé àwọn òbí ní ipa tó pọ̀ láti kó ẹ jẹ́ àkíyèsí àwọn ọmọ wa a ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé òbí kò sí ní tó dá wa dúró láti déédéé yọjú sílé ẹ̀kọ́ àwọn ọmọ wa ká lọ yẹ̀ wọ́n wò ká wo àrà wo ni wọ́n ń dá lórí my daddy my mommy ọ̀pọ̀ ọmọ tí ń lò jáàbù nílé wọn aṣọ tí wọ́n ń wọ̀ ní gbòòrò aṣọ tí wọ́n ń wọ̀ nílé ìwé ó burú jẹ́ tẹ́ ẹ bá wò ó ẹ kọ̀ wọ́n lọ́mọ o torí pé ọmọ tẹ́ ń pè ní ẹlẹ́sìn ni pé ọmọ ẹlẹ́sìn ni ibi bá fi sí ní odò sí bọ́ bá délé ìwé tán ẹlẹ́sìn ni o kì í ṣe ẹlẹ́sìn mọ́ o àánú Olódùmarè ò ní fẹ́ nìkan kan wá sílẹ̀ àyín láti sẹ́mi mu lórí ètò ojú abẹ fún tòní à ń padà bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ẹ ṣé ẹ kú ìwò wá ẹ kú ìtẹ́tí sí wa ojú yín ò ní fọ́ etí yín ò ní di à ń padà bọ̀.